Ìjọ Christ Embassy ẹ̀ka tìlú Ìlọrin ṣe àgbékalẹ̀ ìsọjí alágbára tí ó mì gbogbo ìlú Ìlọrin tètè. Gẹ́gẹ́ bí ìròyìn tí iléeṣẹ́ Atótó Arére Online TV tá a gbọ́, ọjọ́ ìsinmi ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2025 ni ìsọjí alágbára ọ̀hún yóò wáyé tí wọ́n pe àkọlé rẹ̀ ní ọjọ́ ìbùkún. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe jẹ́ kó di mọ̀, gbọ̀ngàn Akasanta Arena tó wà lójú òpópónà Àjàṣẹ́ẹ̀pó nílùú Ìlọrin ní ètò ìsọjí ọ̀hún yóò ti wáyé láago 2 ọ̀sán. Gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tó ṣe àkóso ìsọjí ọ̀hún, olùṣọ́ àgùntàn Ṣèyí Adéwọlé ṣe jẹ́ kó di mọ̀ fáwọn oníròyìn. Ètò ọ̀hún ni yóò kún fún agbára ẹ̀mí mímọ́ tí wọ́n sì ń retí onípòjípò ọkàn tó bá fẹ́ ní ìbápàdé pẹ̀lú ẹ̀mí mímọ́ láti wá síbi ètò ìsọjí náà. Gẹ́gẹ́ bó tún ṣe sọ, ètò àdúrà náà ni kò fi ti ẹ̀sìn kankan ṣe, tí wọ́n sì ń retí gbogbo èèyàn láti kópa níbi ètò ìsọjí ọ̀hún. Olùṣọ́ àgùntàn Ṣèyí, ẹni tó ń fìdí ẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn pé àtọmọdé àtàgbà ni yóò rí ìbápàdé Ọlọ́run níbi ètò ìsọjí ọ̀hún. Ó tún sọ di mímọ̀ pé gbogbo oríkọ̀ nílùú Ìlọrin ni wọ́n ti ṣe ètò ọkọ̀ fún ẹni tó bá wù láti wá síbi ètò àdúrà náà. Kò ṣàìwá sọ di mímọ̀ pé aago 2 ọ̀sán ní gbogbo ètò náà yóò ti gbéra sọ ní gbọ̀ngàn Akasanta Arena tó wà lójú òpópónà Àjàṣẹ́ẹ̀pó nílùú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Kò ṣàìfikún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn ènìyàn káàkiri ní ìpínlẹ̀ Kwara àti àwọn ìpínlẹ̀ amúlégbè ni wọ́n wàá wo agbára tí ó ń jẹ́ bí idán tí Ọlọ́run fi jíǹkí Pastor Chris Oyakhilome tí ń ṣe alámòójútó àgbà fún ìjọ Christ Embassy ní orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ òkèrè, tó sì wàá pàrọwà sí gbogbo àwọn tí wọ́n kópa láti tètè dé